ipe mo gbé ẹran ní Mushin ni mo sì sá wá sí Ìbàdàn pé mo sá kúrò lọ́gbà ẹ̀wọ̀n mo sì sá wá sí Ìbàdàn ó wá dákọ̀ Ṣóńdí ní Mushin. ẹni tó gbé kinní yẹn jáde àtẹ tó ṣe interview fún mo fún un ní ọjọ́ 7 kó ṣe àtúnṣe lórí ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ bí gbogbo ẹbí mi bá bá mi sọ màá lọ kóòtù ìbanilórúkọ jẹ́ orúkọ mi wọ́n bàjẹ́. mo fún un ní 7 days ọjọ́ 7 ń lọ kóòtù ìlẹ́nì kankan bú o. ó tún tún ń rúgbó bọ̀ báyìí o. ogun tí wọ́n ní kó sinmi láàrin ààrẹ òpìtàn àti ààrẹ ọ̀nà kakanfò Ìbà Gani Adams kò tí ì sinmi o. ṣé mọ̀ pé àwọn ọgbọ́n mi sí omi òtó kan ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho Òòṣà láàrin ààrẹ òpìtàn àti Gani Adams tó sì jẹ́ pé ó ti ń lọ́ọ́lẹ̀ díẹ̀díẹ̀ àmọ́ ó ti tún wá rúgbó sókè báyìí o. ó ti ń rúgbó gidi gan nítorí pé àwọn ọ̀rọ̀ kan ti tún jáde o. àwọn ọ̀rọ̀ bàǹbà kankan àwọn ẹ̀rọ ńláńlá kankan tún ti jáde o tó jẹ́ ìbanilórúkọ jẹ́ pátápátá fún ààrẹ òpìtàn tí ààrẹ òpìtàn sì ní pé láìfà àbàdà àwọn ò ní gbà o nítorí pé gbogbo ohun tó bá yẹ káwọn ṣe lórí ọ̀rọ̀ yìí làwọn máa ṣe. fọ́nrán kan mà ló jáde tí ààrẹ òpìtàn pè ní irọ́ kàbìtì ìbanilórúkọ jẹ́ àti ìdójútì ńlá ni wọ́n pe fọ́nrán náà tí wọ́n ní ààrẹ òpìtàn sá kúrò lẹ́kọ̀ọ́ wá sí Ìbàdàn nítorí ó jalè lẹ́kọ̀ọ́ ni ó sá kúrò lọ́dọ̀ àwọn ọlọ́pàá nǹkan báyẹn. ààrẹ òpìtàn ti wá ránṣẹ́ o ó ti pe gbogbo lọ́balọ́ba gbogbo lóyè gómìnà ilẹ̀ Yorùbá pátápátá pé ẹ wo ẹ tètè dá sọ́rọ̀ yìí o nítorí ó láwọn nǹkan kan tóun máa ṣe. ó ní bọ́mọ Ìbàdàn bá bínú òun mọ ohun tó lè ṣe. ààrẹ òpìtàn sọ ohun tó máa ṣe bí wọn ò bá tètè yọ fọ́nrán náà láàrin ọjọ́ 7 kúrò lórí péèjì wọn. àwọn OPC lọ̀rọ̀ yìí kàn o. àwọn OPC tó jẹ́ pé wọ́n ń gbèjà Ìbà Gani Adams lọ́tún lósì. ọ̀rọ̀ yìí náà dẹ̀ ti wá kan Ìbà Gani Adams lọ́wọ́ tá a wà yìí pẹ̀lú gbogbo ogun Fúlàní tó tiẹ̀ wá ń ja ilẹ̀ Yorùbá káàkiri. ìyàlẹ́nu ńlá ló jẹ́ pé àwọn ìjà inú ilé àwọn ìjà láàrin àwọn ọmọ Yorùbá náà ni àwọn èèyàn ṣe ń parí lọ́tún lósì. kò sí ìgbésẹ̀ kan tó tí ì yanrantí kò tí ì sí àwọn ìgbésẹ̀ kan tó láàmìlaka tí wọ́n ti ṣe láti rí i pé ilẹ̀ Yorùbá lálàáfíà pátápátá. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. láàrin ijọ́ 7 tí àwọn tó ṣe fọ́nrán yìí àwọn OPC tí wọ́n ṣe fọ́nrán ẹ̀rọ nípa ààrẹ òpìtàn gẹ́gẹ́ bóun náà ti sọ nítorí Gani Adams tí wọn ò bá yọ fọ́nrán yìí kúrò kí ni ó ṣẹlẹ̀ kí ni wọ́n sọ gan nínú fọ́nrán náà ẹjá gbọ́ gbogbo ẹ̀ lẹ́nu ààrẹ òpìtàn ẹjá gbọ́ ohun tí ààrẹ òpìtàn lòun ó ṣe ẹjá gbọ́. àwa ní fẹ́ bàjẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa àtẹ̀yìn alátìlẹyìn wa bẹ́ẹ̀ sì láà sì gbọ́dọ̀ bàjẹ́ nínú ẹbí. tí ẹbí bá wá sọ yígbà àwọn ò fẹ́ nǹkan a gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ ni. ìdínú ẹ̀rí ń gbọ́ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ mọ̀ wọn jáde tán ni ìbàdàn sọ̀rẹ́ àì lọ sógun nígbà wọn sì ló tóótó ṣùgbọ́n wọ́n wá tó jáde gbogbo náà la rí fídíò mo gbé sórí péjì kábàá lè rí léyìí tó ṣe pé àdáparọ́ ńlá ipe mo gbé ẹran ní Mushin ni mo sì sá wá sí Ìbàdàn pé mo sá kúrò lọ́gbà ẹ̀wọ̀n mo sì sá wá sí Ìbàdàn ó wá dákọ̀ Ṣóńdí ní Mushin. ní gbogbo ọdún 8 tí mo lò lẹ́kọ̀ọ́ rí ìyìn tí ẹ̀sìn yẹn lọ police station pé ẹjọ́ ẹja lọ bẹ́ẹ̀lẹ̀ ìgbà yẹn àáfàá ni mí ẹni tí ó parọ́ ní oṣù pẹ́lẹ́rì òun bẹ lọ́run bàbá wa chief imam àgbà Mushin bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi sì ni àbúrò wọn Ìmáàmù Gazali àwọn tí ẹ̀ tó wá mi wá Ìbàdàn tí wọ́n mọ̀lé wa nìbàdàn ibẹ̀ mo dẹ̀ ti ní Islamic store gbogbo tí ẹ lọ́wọ́ gbogbo tàbí mo máa ń sọ bọ̀ tí máa ń sọ story ara mi mọ́ ibẹ̀ mo ti ń tà wọ́n tún wá fún mi láyè nílé bàbá wa sásà liu tí Barrister kì nígbà tí wọ́n jáde láyé mo ṣe kíọ́sì ibẹ̀ mi èékọ́ rẹ̀ tó di sí ìsọlọ mo sì ń gbé police station pé
bóyá lọ́jọ́ kan pé wọ́n ti wá béèlì ẹnìkan ẹ̀yin náà ẹ tẹ̀lé wa lọ. mo sì ń pè wọn ní mọ́sálásí Central Mosque Mushin tí ó bá sí àwọn àgbàlagbà tí ó bá sí bàbá Kausara ní tí ó sì mọ́ wálé tó sì bàbá Kausara sí àwọn míì ní náà máa ń pè wọ́n láti bí fún wọn. Ṣé àwọn tí wọ́n fún ní gbèǹdéke ọjọ́ méje ṣé wọ́n máa ní tọ́pṣọ́ máa yan fọ́nrán yẹn kúrò àbí wọn ẹja gbọ́n bàbá wa chief máa gba bàbá wa Imam Sulaiman Ọlọ́run ní kárí bàbá pẹ́. wọ́n wàá pè mí tẹ́ bá ti rí mi tẹ́ bá tójú mi àti wọ́n bá ti ṣe mẹ́ta lókè wọ́n wàá pè mí wọ́n sẹ́wọ́ ṣe pé kí n máa bọ̀ bàbá ọmọ bá mi sọ bẹ́ẹ̀ lára ọmọ ta mí àṣé bàbá rí quality lára mi ńgbà yẹn. wọ́n wàá máa béèrè tàn èmi sì mọ̀ tàn wọ́n wàá máa béèrè lẹ́yìn wàá máa sọ ìwà máa sọ àsáwọn rí i pé inú kíní pákó èlò tí ń ta tíra ìtàn lọ́nà rẹ̀. ẹni tí ó sì parọ́ ní wọ́n sọ pé lẹ́yìn òun bẹ lọ́run. Sondi ò sì pamọ́ ẹni tó sálẹ̀ wọn wàá máa sọ ọ̀rọ̀ yóò máa ṣe ètò fódìdí ọdún 14 àwọn tó lọ gbẹ̀ ẹ̀wọ̀n sì ní wá escape àwọn ìtẹ́ fi mọ irú èèyàn tí wọ́n jẹ́nu. ó dùn ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ kódà ẹni tó sọ ọ̀rọ̀ yẹn àtẹni tó ṣètò fún wọn ti àrẹ́ǹjì láwọn èèyàn pé àwọn ò gbé wọn. ṣùgbọ́n mo fi ń dá yín lójú bàbá mi tó sọ fún mi pé jogun omi pé kí n jogun omi. ẹ tó wá jẹ́ àǹtí fún mi tí mo tẹ̀lé lọ́mọ ìyá òun ló pọ̀n mí dàgbà èyí tó gbà lọ́wọ́ mi tó ọdún 10 tó rábìkú yọ ìyá mi lẹ́nu lẹ́yìn ìgbà tí wọ́n bí òun ló pọ̀n mí dàgbà òun náà tó wá pè mí jogun omi. ìní bàbá mọ́ ìní ìyá mọ́ àwọn tó kù fún mi ní bàbá àti ìyá nù jogun omi. ṣùgbọ́n bí ṣe ń rí lọ́dọ̀ ẹ̀yin olólùfẹ́ tẹ́ ẹ fẹ́ ká take action bẹ́ẹ̀ ló ṣe rí lára tèmi náà torí wípé torí ọjọ́ iwájú ọmọ wa wá jáde wá ní bàbá rẹ tó gbẹran Mùsìn tó sá wá sí Ìbàdàn bó wá kù sọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá Sondi tárákùnrin yìí sọ wọ́n wá iléeṣẹ́ ọlọ́pàá lè invite ẹ̀ igbó wọn gbé èèyàn wá torí pé tẹ́ bá fi mí lẹ̀ bẹ́ẹ̀ náà tá a sá àjẹpá àwọn ọlọ́pàá gbowó ṣé fáìlì wa ń bẹ lọ́dọ̀ wọn bí. èmi sì ti gbọ́ ọ̀rọ̀ yìí làánàtúlẹ̀ alálìkàsíbìn ní òkú ọ̀túnla tí wọ́n sọ ọ̀rọ̀ yìí tí wọ́n parọ́ yìí ni wọ́n ṣe ìpàdé tí wọ́n tọ́ga wọn tún ní kí wọ́n máa bà mí lórúkọ jẹ́ làánàtúlẹ̀ alálìkàsíbìn ìbínú Ọlọ́run kó máa bá àwọn alábòsí tí insider ti pè wá tó sọ fún wa ní ẹ fi wọ́n lẹ̀ wọ́n ṣaagùn kọ̀ràn mí wọ́n ṣépè kọ̀ràn mí wọ́n dẹ́rù oníṣẹ́ ẹkú bà mí kò túrú kan lára mi. kéèyàn máa lérí wípé tóun bá bá yẹn jà wọ́n ó foníṣẹ́ ẹkú lọ làwa náà fi wá sọ fún àwọn èèyàn gbára o bí Ṣàngó ń pàràbà tó fàrókò ya bíi ti gí lákọ́. ṣùgbọ́n tá a bá sọ ẹ̀yin tẹ́ ẹ jó lólùfẹ́ wa ẹ lọ wọrí péjì tán Yorùbá over 300,000 followers mo ní èsèré la ṣe débẹ̀. ẹ rí i pé ọ̀rọ̀ yìí lágbára over 300,000 followers lórí Instagram over 11,000. ṣé àwọn tí wọ́n fún ní gbèǹdéke ọjọ́ méje ṣé wọ́n máa meet up ṣọ́ máa yan fún àyàn kúrò àbí wọn ìyọ́ ẹjẹ́ gbóhùn tí àrẹ́pọ̀tọ́ ló ń ṣe lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá la wà. tẹ́ ń bá ń sọ fẹ́mi pé kémi ó jogun omi ojúṣe àwọn àgbààgbà ẹ̀yin lọ́balọ́ba dà nílẹ̀ Yorùbá. sí pẹ̀lú gbogbo wàhálà tá à ń kojú yìí gbogbo Fúlàní ti gba wọ́n ti sọ̀ráǹdì wa tán odidi ẹ̀gbọ́n mo ní mo fẹ́ sọ odidi ọ̀rọ̀ ni nǹkan bẹ tá a bá sì ṣọ́ra òjijì ni wọ́n strike. ṣùgbọ́n àwa tá a wá ń dáàbò bo lẹ̀ Yorùbá tá a sì ń fi ìtàn dáàbò bo lẹ̀ Yorùbá mo sì ṣiṣẹ́ lórí orúkọ tí mo ní ni ẹnìkan wá ní bà orúkọ mi jẹ́ mo ṣiṣẹ́ débi orúkọ ẹni mo sì ń protect orúkọ ìran mi mo ń dáàbò bo orúkọ ìdílé mi ìran mi ìlú mi àti ilẹ̀ Yorùbá lápapọ̀
ṣùgbọ́n àwọn tó bí mi mú mi lọ́wọ́ lẹ̀, àwọn tó bí mi wọ́n mú mi lọ́wọ́ lẹ̀. Mo fẹ́ jáde gẹ́gẹ́ bí Ààrẹ Òpìtàn tó níbodè ilẹ̀ Yorùbá. Lónìí mo lérí wípé mo fẹ́ mọ̀ bóyá mo léèyàn, bóyá lóòótọ́ ọmọ Ìbàdàn ni mí, ọmọ ilẹ̀ Yorùbá ni mí, bóyá oyè Ààrẹ Òpìtàn ń ta lóníbodè tí mo jẹ, bóyá mo tó jẹ àtàmì ẹ̀mí ẹ̀yẹ àgbáyé tí mo gbà, bóyá mo tó gbà, torí mo ṣiṣẹ́ débi orúkọ yìí ni. Year 2000 ni mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní máa lọ kí from one place to other place. 24 years ní tí mo ti bẹ̀rẹ̀ ṣe ìwádìí pé mo bẹ̀rẹ̀ pé mo jáde. Mo bẹ̀rẹ̀ ní 98 nílùú Ìbàdàn sọ, níbo ní 2000 mo bẹ̀rẹ̀ sí ní lọ káàkiri ìlú, níbo ní 2005 mo dojúkọ Ilé Ifẹ̀, mo sọ ọ̀pọ̀lọpọ̀ wádìí ń bẹ̀. Mo ti jiná kí n tó bẹ̀rẹ̀ ìtàn Yorùbá ní ọdún 2010. Mo ṣiṣẹ́ débi orúkọ tí mo ń lò yìí ni, kì í ṣe pé mo rí orúkọ rí. Baálẹ̀ ìlú Ọ̀yẹ́ bẹ́ẹ̀ ṣe ń pè mí mò ń rí ilé gbé kọ̀ báyìí. Mo ṣiṣẹ́ débi orúkọ ni, débi pé kẹ́nìkan wá fẹ́ bà mí lórúkọ jẹ́. Ṣùgbọ́n àwọn tó bí mi wọ́n ní kí n tó jogun omi, wọ́n tó mú mi lọ́wọ́ lẹ̀. Ọmọ àlè èèyàn ni ò sì ní gbọ́rọ̀ sí bàbá ẹ̀ lẹ́nu. Nígbà tí Barrister Àtàìlọ́ Ọmọwúrà, Barrister ní bẹ́ẹ̀ bá ń tọ́ bẹ́ẹ̀ bá ń bọ ọjà fọwọ́ lẹ́rán, ẹjọ́ làákọ́ ẹnìkan èyí kọjá. Ṣùgbọ́n gbogbo ayé ló ń rí o, gbogbo ayé ló ń rí o, gbogbo ayé ló ń rí o. Ìbanilórúkọ jẹ́ nìyí o. Fídíò yẹn ń bẹ o, wọ́n ń bẹ lórí péèjì wọn, àwọn OPC náà ni o. Ó ń bẹ o, gbogbo ayé ló ń rí o, gbogbo lọ́balọ́ba ló ń rí o, gbogbo ẹ̀yin gómìnà ló ń rí o, gbogbo ẹ̀yin mínísítà ló ń rí o, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó ń rí o, gbogbo ẹ̀yin ọ̀nàrẹ́bù ẹ̀ ń rí o. Ìbàdàn ni mí o, mo sì mọ tí Ìbàdàn lè dánwò tí ló bá ń bí Ìbàdàn o. Bàbá wa Àrẹ̀mọ Ọbásanjọ́ Ẹbọrọ Òwú sọ ní gbogbo òṣèlú lóyè ò ti Ìbàdàn òye o. Ṣùgbọ́n wọ́n tún ní ìjọ ogun omi, ṣùgbọ́n tí wọ́n bá fi rú ẹ̀ lọ ṣé wọ́n gbà. Ìtàn ni ò jẹ́ o, ìtàn ni ò jẹ́ o, ìbá ṣe bí ọlọ́ba ìtàn ni ò jẹ́ o. Ọ̀làjẹ̀bí yóò ìran kí ló bí wá, bọ́lá bọ́lá yàjẹ́ ọmọ lọ́la lórí. Àwọn akọni tí wọ́n dúró fún bàtẹ́ ṣe ọ̀gá. Bókì lọ́dún kò yí jẹ́, ìwọ̀dún kò yí ọmọ aláàbí ògbólú. Akájẹ́ wọlé, akájẹ́ gẹ̀ẹ́sì, akájẹ́ wọ̀ bí ẹ̀wù. Ọlọ́run ìyàwó olóòjọ́ yàlẹ̀, àbíbí sáná, ọmọ ọ̀gẹ̀dẹ̀ gbọ́dọ̀ ṣe bí egungun. Ọ̀sán ògùn bí ẹni sàn. Àmọ́ tí òjò dùn mí, Dr. Síkírù Àyìndé Barrister, ẹ lọ gbọ́ rẹ́kọ̀dù Òkìkí. Ó pànìyàn kò gbànìyàn, ó gbàṣẹ́ l'Ábújá kò gbàṣẹ́ l'Ábújá, ó gbà contract kò gbà contract. Kí ni mo ò fojú wọn rí? Wọ́n ní Barrister pààyàn ló fi pa orí mi èwo ní í ṣe o. Nígbà wọn lọ pààyàn. Ibi tí ọ̀rọ̀ yìí máa padà já sí. Ẹ̀yin lọ́láyìn lè pààyàn àwọn tí wọ́n fún ní gbèǹdéke ọjọ́ méje ṣé wọ́n máa mẹ́tọ̀ ọ̀ṣọ́ máa yan fún àyàn kúrò àbí wọn lè yọ. Ẹ já gbọ́n tí Ààrẹ Òpìtàn lòun ó ṣe lórí ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n kò dáa níbi táyé ọ̀tọ̀ ní kéèyàn ó parọ́ kó sápamọ́. Wọ́n mú ojú, wọ́n mú ohùn, wọ́n dẹ̀ mú péèjì. Ìjọba ló lágbára lórí iṣẹ́. Agbẹ́nìkan lọ́pàá yẹn ní ìsìn ẹ̀ ṣiṣẹ́. Ìjọba nìyẹn lórúkọ jẹ́ ńlá lélẹ́yìí tíjọba dẹ̀ ń rí. IG ń rí o, Commissioner Police Èkó ń rí o. Ṣùgbọ́n àwọn tó bí mi ní kí n jogun omi, mo sì wá gbà kó gomi. Ṣùgbọ́n tí ì bá bẹnu bà lọ́dọ̀ ẹ̀yin olólùfẹ́ ẹ̀ ní mọ̀ yìí pé bíbí ire ò ní ṣe é fowó rà ni. Àṣé bẹ́ẹ̀ náà la ṣe kéré tó, bẹ́ẹ̀ ni ìran mi ṣe kéré tó, bẹ́ẹ̀ ni Ìbàdàn ṣe kéré tó, bẹ́ẹ̀ Mọ́tàlá ṣe kéré tó. Mà ṣe o.
ó mà ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ tó kọ́kọ́ pè mí gan ní ààrẹ àti mọ̀ pé ò ní lọ kóòtù torí ìgbà ẹ̀gbọ́n mi máa sọ pé yóò dá sásìkò tá a fẹ́ lò tí mo fi ń ronú a máa lọ police station a máa lọ ilé ẹjọ́ a máa lọ gbákan mo fi ọlọ́ọ̀bá búra àtàná lọ́ọ̀yà mi ti fẹ́ gbégbèsè torí mi gan múra tán ni pé mo fẹ́ mọ̀ sí lóòótọ́ mo tiẹ̀ léèyàn àbí ń léèyàn lóòótọ́ mo fi léèyàn àbí ń léèyàn ṣùgbọ́n mi ì ní sọ̀rọ̀ sí ọ̀gá wọn tó rán wọn wàláì mi ì ní sọ̀rọ̀ mi ì sì ní sọ̀rọ̀ bínú ṣùgbọ́n mo fún ẹni tó gbé kinní yẹn jáde àtẹ tó ṣe interview fún mo fún ní ọjọ́ 7 kó ṣe àtúnṣe lórí ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ bí gbogbo ẹbí mi bá bá mi sọ màá lọ kóòtù ìbanilórúkọjẹ́ orúkọ mi wọ́n bàjẹ́ mo fún ní 7 days ọjọ́ 7 ń lọ kóòtù ìlẹ́lì kankan bú o ìlẹ́lì kankan bájà mo fún ní 7 solid days ọjọ́ 7 kó fi jáde yálà o yóò lọ sọ́gbà ẹ̀wọ̀n tí mo ti sá yóò lọ sí Sondi àtẹni tí mo gbé ẹran rẹ̀ tí ó bá fi lè rí ṣe láàrin òní tó bá di ọjọ́ 8 màá gbalé ẹjọ́ lọ o yìí sì petition Sondi ń gbalé ẹjọ́ lọ o torí pé mo lọ́mọ mo láwọn ọmọ tí mò ń tọ́ mo ní ẹbí mo lọ́mọ ṣẹ́ mo lọ́rẹ̀ẹ́ mo lójúlùmọ̀ tó bá wá di ọ̀la nígbà tí Àyìnlá Ọmọwúrà àti Àyìnlá Olówó yọ̀ tí wọ́n jọ ń búra wọn tó l'Àyìnlá Ọmọwúrà gbé ewúrẹ́ ó wá ní mo bú ọ lólè ó dùn ọ ṣàlàyé pé sọ gbé wúrẹ́ àbó gbé wúrẹ́ òun tó ṣe rẹ́kọ̀dù mi ìdínú màá lọ ilé ẹjọ́ tí wọn bá jáde báwa la wá nílùú bẹ́yìn lẹ lèlú bí ààrẹ òpìtàn bólóyè Olúbàdàn ni bólóyè Olúbàdàn kọ́ mo fẹ́ mọ̀. kí lè ròyìn ẹ̀yin èèyàn wa ẹ drop comment yín lórí ọ̀rọ̀ yìí remember to like share and follow us thanks for watching.